sórí onídìí kan ọ̀sìn tóbìnrin fẹ́ fún o wíwá ṣe rẹ̀ lórí ayé ara rẹ̀ mọ̀ ní tó bá ṣe because obìnrin tá à ń sọ yìí give and take lọ́rọ̀ wọn they ready to do anything for their husband wọ́n lè ṣe gbogbo tí wọ́n fẹ́ lórí ọkọ wọn but you don't allow them to do so ìwọ ò fún ọ láǹfààní ò fún ọ láàyè mo sọ nípa security pé kó fún obìnrin ní freedom kó fún obìnrin ní ọkàn balẹ̀ nínú ilé ọ̀hún sọ pé kíni èmi ò lè ráyè rádaràda o bóyá rádaràda ni àbí rádaràda ìwọ fún kọ̀wé tí ó ṣẹlẹ̀ obìnrin wọ́n lè ṣe anything ó tọ́jú obìnrin ọdún nínú ilé gbogbo òdùnnú tiẹ̀ náà ni ó mọ̀ wá gbogbo báwọn ló ṣe jásayọ̀ náà ni ó mọ̀ ronú gbogbo kò ní ronú pa mí àfiwọ́ nìkan obìnrin tó yẹ kí wọ́n lè lọ gba nǹkan kí nǹkan nítorí kọ̀ọ̀kan wọn lè soríire wọ́n lè fẹ̀mí ara wọn lẹ̀ àníwá sọ ní fìyàjà ọmọ mi fìyàjà ọmọ rẹ̀ kí ló ṣẹlẹ̀ má wọ́ọ̀rì tó wíhun ó sì náà tójú bọ̀bọ̀ kúbọ̀ nítorí dáadáa tó ṣe sí ó ti lọ ṣe nǹkan míì lẹ́yìn nítorí wípé ọdún nínú ó sì fẹ́ dùn ọ̀nù padà mo ní kó fìfẹ́ hàn síyàwó rẹ̀ ọ ní bóde ti ṣe fìfẹ́ hàn sí ju tí mo ṣe lọ sẹ́mi fúnlọ́wọ́ ni sẹ́mi tọ́jú ẹ̀ ni èyí kọ́ fara rẹ̀ balẹ̀ du obìnrin nínú bàbá wa dùn nínú mọ́ni àmìlà sọ̀ọ́líyá fàlẹ̀ nàfṣẹ̀yìn gbogbo tó bá ṣe lórí ara rẹ̀ ni o ọdún obìnrin nínú ọdún rẹ̀ nínú ni o bàbá ọkùnrin tó bá wà níbi iṣẹ́ tí máa ń wo aago báyìí ìdùnnú ń bẹ́ẹ̀ nù lé ni àfà tí ń wo aago kó yẹ kó o ti close kó o tètè máa lọlé bí ò bá dunnú bí bá sọ pé ọ̀gá táìmù ti lọ gan ibòmí ni ó tún gbà lọ because kò sí dùnnú nulẹ̀ tó bá fẹ́ kí dùnnú wà nulẹ̀ ọwọ́ rẹ̀ ní ó ti wá ọ̀kọ̀ọ̀kọ̀ dún ìyàwó rẹ̀ nú nàánú wá sí kíni o wọ́n wá dún ọ̀nà padà gbogbo owó tó ẹ̀kọ́ nánú lé tọ́ọ̀nà falẹ̀ níta ìrìn ọbú olórí ibú ni ó padà gbẹ̀yìn okọ̀ rẹ̀ ọ̀ní kí ni reason ńgbọ̀n bá padà ń bi àlè léèrè yìí pé àmọ́ dídáàdì tí máa ń wá ẹ wà á ní olórí ibú rí orí ṣe mọ̀ èmi ò sì lè dúró sí sùúrù ò léèrè ọlọ́sọ̀gọ́ lèmi ń wá ká kò tán lójú ẹ̀ bá já so irú owó nì ìwọ náà lórí ìyàwó àtọmọ́nulé nígbà tí nǹkan bá sáfẹ́rẹ́ tí ò bá sí nǹkan mọ́ lọ́wọ́ rẹ̀ ọ́ rí pọ́ padàgbá lórí ìyàwó ọ́ padàgbá lára ọmọ lànàgbà Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin kan lọ́ba ó lò ló lọ òrí jẹ òrí mu kí ló ń lè ṣe nú ayé ànábì níyàwó rẹ̀ kó lò níyàwó ó ní lọ fẹ́yàwó ó ní wà nábì kí n lọ fẹ́yàwó ó ní bẹ́ẹ̀ ni òṣì ò lè ta tọkọtaya lẹ́ẹ̀kan náà bí wò bá lè gbà àwọn oúnjẹ ládùúgbò ìyàwó rẹ̀ ó lè gbà àwọn ẹ̀ jẹun ẹ̀ yò tó o bá ti ṣìfẹ́ ṣé wọ́n gbọ́ sórí pé àwọn obìnrin ò mórè níwọ̀n náà bá fi wà tí ò dá sí ìyàwó rẹ̀ ṣé wọ́n sọ pé ìyàwó tí ò ní mórè ni nígbà tí Quran wa o tiri suratul asri tó sọ pé wàlà asri nírọ̀lẹ́ ayé tá a wà innal insana lafi usr gbogbo ẹ̀dá pátápátá ni ó ti wà nú òfò so which means àtẹ̀mí àti ẹwà nú òfò nù kò ń ṣe Al-Qur'an padà yẹn pé illal ladina amanu àfọ̀tẹ́ bá nígbàgbọ́ lódodo ṣé wọ́n sọ pé ìyàwó tí ò ní jẹ́ lódodo sí ọ ni ṣé wọ́n sọ pé ìyàwó tí ò ní mórè ni lọ́ fi ń ṣìgbé síra wọn obìnrin ní di security fún obìnrin ní ìdí ìfẹ́ fún even including sex obìnrin ní ìdí ẹ̀ ló jẹ́ ń sọ nínú ọ̀rọ̀ mi kan tí mo sọ́njọ́ ní arábìnrin kan tó wá bá mi lọ́fíìsì ó láfa ó ní jẹ̀dí ń da ọkọ mi láàmú kò jó tẹ́ mi lọ́rùn mo lọ́lọ́ òjò dà fún ọ ó ní sẹ́yìn ní tó jẹ́jẹ̀ dí tá a lè lò ètè mi gangan ṣe wà àti ń kó o ṣe mo sì fún ọlọ́run sì gbà níbàdà fún wàláì bẹ̀rẹ̀ làzim ọlọ́run ní kó bá nǹkan yẹn pàdé lára rẹ̀ ó tó padà wá dúpẹ́ ó ní àfà ó ti tẹ́ mi lọ́rùn sẹ́yìn ò dájú kó ṣe sìná lọ sẹ́yìn ò dájú kó yálè lọ ọ̀ fún lójú ọlápọ̀kọ rẹ̀ fojú lẹ́gbẹ̀tọ̀ wá jẹ̀dí ń dà mí láàmú wọ́n jọ sọ̀rọ̀ ọ nídìí kí wọ́n báyàwó rẹ̀ sọ̀rọ̀ she need your conversation farabalẹ̀ pẹ̀lú rẹ̀ lẹ́yìn ìgbà náà fún lówó ọlọ́ọ̀bù ọ̀la sì rí tó fún lówó àdúrà rẹ̀ ó gbà tó fún lówó bọ́bọ́ tó pọ̀ sí tó fún lówó torí pé owó obìnrin lówó ọlọ́run jádùn àwọn ògbà náà àwọn obìnrin wá ní kàtígórì obìnrin ló kọ kódà wọ́n ní àfiwé iyọ̀ ń bẹnu wọn oyin bẹnu wọn àfà gbogbo tí ń jẹ́ adùn ayé ń bẹ nínú wọn dáadáa ń bẹnu wọn sọwárí tó bá wà máa lò ọ sì wà máa rí iyọ̀ ọmọ ara adùn ọmọ ròyìn tó bá wà máa lò yóò wá di agbọ́n yóò wá tọ́n sí nǹkan mi bóòlù àṣẹ wá dóbìnrin mọ̀ tó fi mọ̀ pé iyọ̀ lè yí nínú àwọn obìnrin kọ́ fún ní tó fẹ́ kó lè fún ọ náà ní tí wọ́n náà ń fẹ́ bóòlù àṣẹ dóbìnrin mọ̀ táwọn sọ pé adùn lè yí tó fún ní tí fẹ́ tó ló sì fún ọ ní ìtọ́ fẹ́ à ń bọ̀ wá bẹ̀ gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ gbọ́ wá sí i
àbáwọn wáàsí wa ẹ lọ sínú YouTube wa Ògo Islam TV ẹ lọ síbẹ̀ tẹ́ bá ti lọ sínú YouTube ẹ tẹ Ògo Islam TV síbẹ̀ gbogbo àwọn lectures wa ilẹ̀ máa rí lọ́kàn kòjọ̀kan àwọn numbers tó sì wà níwájú wa náà ẹ lè pè wá kájọ lọ́rọ̀ tàbí tẹ́ bá ní comment tàbí tẹ́ bá ní tí ẹ fẹ́ lù wá ní ọ̀gbọ́ ẹnu ọlọ́ọ̀nìfẹ́ nìkọ̀ọ̀kan wá lè gbogbo bá a ṣe ń share àwọn videos wa náà làwa náà rí ṣùgbọ́n ọba tó ní gbígbàdúrà lọ́dọ̀ yóò bá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ yẹn àdúrà rẹ̀ yóò máa gbà bẹ́ẹ̀ ṣe ń post ẹ̀ yẹn gbogbo tó ń béèrè níwájú ọlọ́run ọlọ́dẹ máa fi lé ọlọ́ kódà gbogbo tó ti ṣókùnkùn nú ayé rẹ̀ ọlọ́run wọlé ìtọ́sí pọ́n tó fi propagate Islam kánrin èèyàn ni ó là ń bẹ̀ ọlọ́run wọlá rẹ̀ ọlọ́run jẹ́ wọnú òun là lágbára ọlọ́run la hawla wala quwwata illa billahi al-azim. Assalamu alaikum.